wọ́n ti gbé fọ́ọ̀mù jáde fún àwọn tó bá nífẹ̀ẹ́ láti díje fún ipò Awujale láàrin àwọn ọmọọba ìdílé ọba Fusengbuwa lábẹ́ olórí ẹbí wọn Ọ̀túnba Abdul-Lateef Owóyẹmí ti sọ wípé àwọn àlàkalẹ̀ fún àwọn ọmọoyè tó bá nífẹ̀ẹ́ láti díje fún àpèrè Awujale tuntun ọ̀hún ó gbọ́dọ̀ jẹ́ ènìyàn tó ní ìgboyà, òtítọ́ inú, ìtẹ́lọ́rùn òun ìfaradà. Ọ̀túnba Owóyẹmí tún ṣàlàyé wípé ìdílé ọba náà ti gbà pé iye owó fún fọ́ọ̀mù náà yóò jẹ́ $2,410 náírà. Ọ̀pẹyẹmí Adéwùmí bá wọn pèsè síbi ìpàdé náà ó sì jábọ̀ ìròyìn ẹgbẹ́ àtúpalẹ̀ ìwé náà látinú Ayọ̀mídé Ògúnkànbí. Àwọn ọmọ ìdílé tó tó bíi ọ̀ọ́dúnrún láti oríṣiríṣi ìdílé ọba tí wọ́n jẹ́ olóòótọ́ sí olórí ẹbí Ọ̀túnba Abdul-Lateef Owóyẹmí ni ó wà níbi ìpàdé náà tí wọ́n ṣètò rẹ̀ láti wá ojútùú àti àtúnṣe nípa yíyan ẹni tí ó jẹ́ Awujale tuntun láti inú ìdílé náà. Nígbà tí ó ń kí àwọn ọmọ ìdílé náà, olórí ẹbí Fusengbuwa Ọ̀túnba Abdul-Lateef Owóyẹmí dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ ọba lọ́kùnrin àti lóbìnrin. Ó sọ pé ìpàdé náà jẹ́ láti jẹ́ kí wọ́n mọ ibi tí iṣẹ́ dé fún ìyan Awujale tuntun lẹ́yìn ìparí àsìkò ìdárò oṣù mẹ́ta fún ọba Awujale tó wájà. Ẹ jẹ́ ká lọ máa múra lẹ̀ o. Àwọn tó ní interest gẹ́gẹ́ bí mi ṣe sọ fún yín méjì ní ọ̀nà yìí àti àmọ́ èyí tíjọba máa fẹ́ ń bẹ̀ o. Ìkan ni pé káwọn ìdílé ọmọ èèyàn wá, ìkan ni pé gbogbo ìdílé papọ̀ mọ́ ti ẹ̀ papọ̀ kan jókòó pọ̀ in one hall. Kẹ́bọ̀dé máa nominate, wọ́n ní ṣe nomination by unity o. One man one vote ni o. Pé ìdílé kí no way èmi lágbájá ńkọ́ mo fẹ́ kí lágbájá yìí kó jẹ ọba. Ta ní support yẹ lágbájá ó support yẹ yàn àjókòó ó parí nìyẹn o. Tí wọ́n bá jẹ́ ẹni mẹ́wàá nominate ọjọ́ pípàdé parí ọ̀n mẹ́wàá yẹn náà máa mú gbọ́dọ̀ máa mú owó lọ́ba o. Ọ̀túnba Owóyẹmí tún kéde $250 náírà iye owó tí wọ́n gba fọ́ọ̀mù àti mílíọ̀nù 10 náírà owó ìdápadà rẹ̀. Díẹ̀ lára àwọn ọmọọba lọ́kùnrin àti lóbìnrin tó wà níbi ìpàdé náà fi ìtẹ́lọ́rùn wọn hàn. Wọ́n yìí sọ pé ìpàdé náà bọ́ sí àsìkò tí ó yẹ kó wáyé. Báyé máa jọba láàrin ara wa àdẹ̀tí gba báyé máa ṣe mo lè gbàdúrà pé Ọlọ́run á yàn fún wa ọgbọ́n orí wa á ti gbìyànjú but èyí tọ́rọ̀ ń bá yàn ó ní kókó mo lè gbàdúrà pé Ọlọ́run á yàn fún wa. Ìjẹ̀bú níbọ̀ jẹ́ àrójútu dédé ọ̀rọ̀ náà á ní gbẹ̀yìn nọmba 1 ríjẹ̀bú jẹ́ láti ilẹ̀ èdè ní pààrọ̀ ààbò náà á wà lórí ẹni. Èyí tá a kàn rò pé ó ṣe pàtàkì bẹ́ẹ̀ náà ni pé ìfọwọ́sowọ́pọ̀ àti ìfẹ́ òun la lè fi rí àṣeyọrí. Lára àkókò ìpàdé náà ni gbígba àwọn ìdílé tuntun wọlé àti ìkárò wọn sínú ìdílé ọba Fusengbuwa. Àjọ orílẹ̀ àjọ àìní orí ilẹ̀ kí n dà àṣẹ lọ́wọ́ rẹ̀ tájọ mú. Àwọn ìdílé tó ṣẹ̀ṣẹ̀ darapọ̀ náà ṣe ìlérí pé àwọn ṣetán láti ṣiṣẹ́ pọ̀ fún ìṣọ̀kan àti ìtẹ̀síwájú ìdílé ọba Fusengbuwa. Láti iléeṣẹ́ NTA Ìjẹ̀bú Òde, Ayọ̀mídé Ògúnkànbí ló ṣe àtúpalẹ̀ ìròyìn.